fáǹsì mi ẹ máa ń sọ pé mo gọ̀ àbí ara àwọn òmùgọ̀ tí mo gọ̀ màá tún fi rìn ín lénìí. Mo máa ń sọ pé tẹ́ bá gbọ́n jù mí lọ wàláhì tàláhì ẹ̀ lè gọ̀ tó mi. Mo fọlọ́ọ̀bà búra ẹnìkan wà níbi tí mo fẹ́ fi rìn ó wà lára àwọn tó ti hùwà wèrè sí mi rí sí ẹ̀sì mi bọ̀ mo dẹ̀ tún wá bí sẹ́ẹ̀. Láńdẹ̀. Charlie. Ló ń ṣe pọ́ọ̀bù ṣàṣẹ́tà tí mo ní gbogbo àná ẹ̀jẹ̀ bọ̀ yìí. Abrako. Ẹ jẹ́ kí gbé kámẹ́rà sójú yìí. Gbé kámẹ́rà sójú mo ní o pẹ́ dé o gbé kámẹ́rà sójú mi ṣé nǹkan tí mo bẹ sọ nìyẹn. Mo pẹ́ náà ni. O pẹ́ ṣé nǹkan tẹ́lẹ̀ àtẹ́jọ sọ nìyẹn onímọ̀. Ẹ má wọrí. Abrako. Sẹ́rí bí mo ṣe wà ẹ́. Sẹ́mọ̀ pé ọlá pé mi kàn ìyá gíran ni. Sẹ́mọ̀ pé ibi iṣẹ́ tí mo wà ẹ́. Kálẹ́ lómi ni kò ní wá. Ẹ wá àjòjì ní wáyé mo ti fún ẹ lówó ẹ̀sùn kí ló tó mi ní wá. Sẹ́mọ̀ pé ẹ wà lára àwọn tó ń bá ẹ̀sìn mi sùn. Ọ̀gbẹ́ni pé ẹgbẹ́ tó rà mo fọlọ́ọ̀bà búra mo mọ ìpè bàbá tí ẹgbẹ́ yẹn dà. ẹ dúró ẹ wá ẹgbẹ́ ṣé yẹn ló wá gbé kámẹ́rà. ẹgbẹ́ Ọlọ́run mo mọ̀ mo fi títóbi ọlọ́ọ̀bá mo fi ọlá àwẹ̀ Ramadana tó lọ mo fi búra. ṣé nǹkan tó pẹ́ dé fún ìyá ẹni sùúrù last year ẹ ṣépè pé ẹ sọ fún ẹ̀sìn mi pé kó wá bá ẹ ṣe fọwọ́ ṣe ni pòdúsà lèmi náà èmi promote àwọn èèyàn ní kílẹ̀ tó ṣe báyìí náà. ẹ promote àwọn èèyàn. ẹ náà ṣé wọ́n yẹ ọtí mo ti promote ni. ẹ̀gbọ́n last year gbogbo bẹ́ẹ̀ ṣe ń bá a sọ̀rọ̀ ọwọ́ mi ni fóònù wà láìtàlá. ẹ bóyá ò gbọ́ tá à ń sọ wọ́n pé kó wá sí location pàtàkì ṣiṣẹ́ ni. kó wá sí location. èmi kẹ́kẹ́ jẹ́ ká ẹ mọ̀ ni pé ẹ dẹ̀ tún pè mí síṣẹ́ mo dẹ̀ tún wá nítorí sọ pé jùlọ ẹ̀yin lọ èmi free àti wá ẹ̀yin lẹ́rìí ọkàn máa jẹ́. o làdẹ gbọ́dọ̀ tó ń sọ ìwọ náà sọ pé láti. jíkà lọ ṣiṣẹ́ ìjọba gbogbo tẹ́tẹ́ mọ̀ ń ṣe ní industry yẹn ẹ wá ṣe ẹ fẹ́ produce YouTube kan kíní kan. jìbí àwọn YouTube tá à ń promote náà ni. YouTube lẹ́ ń promote kí ló dé tó jẹ́ pé tẹ̀ bá gba pátá nídìí èèyàn. àwọn òṣèré bẹ́ẹ̀ irọ́ àwọn ọ̀gá làwọn àṣẹ ọ̀gá ṣé ìwà wo lè bá ṣe. ẹyin gangan ẹ tí mò ń sọ yìí. ṣé wọn kẹ́mi mo fún ẹ lówó tí mo. ìgbọ́ ìyára mi akàn yìí làǹdẹ́gọ́ ni o ṣé wá rí i pé ọlọ́gbọ́n tẹ́ máa ń ṣe bí òmùgọ̀ irú èèyàn bẹ́ẹ̀ ni làǹdẹ́ jẹ́ ọlọ́gbọ́n tí ì ṣe gìrìgìrì irú èèyàn bẹ́ẹ̀ ni làǹdẹ́ jẹ́ tí n bá worú èèyàn tí làǹdẹ́ jẹ́ ẹ̀ á kàn mọ̀ pé ẹni tó níwà bí àdàbà ni ìwọ ọgbọ́n tó fi mú ọmọkùnrin tí ń rí fọ́nrán tó ṣe nígbà ní tó yà ó lóun mọ gbogbo wọn tẹ́ bá yàwó ń sùn ó ní ṣùgbọ́n tóun bá dárúkọ wọn ó lóun lè mọ́ délé èèkàn fún wọn lára èèfùrú ẹni bẹ́ẹ̀ lára láti jẹ́ kó o mọ̀ pé wọ́n á sì fi ojú rẹ̀ hàn sáráyé wọ́n á sì fojú rẹ̀ hàn fáráyé ìwọ bó ṣe mọ́ ọmọkùnrin ìwọ bó ṣe fọgbọ́n mu tó ṣe gbé online ṣe rí i pé ilé ayé ó gbọgbọ́n ìwọ ìmọ́tò jẹ́mẹ̀gbà yẹn lákòókò nítorí wáyà gbọ́n làdẹ́ tó sọ nínú fọ́nrán ìmọ̀gbàgbé pórí ètò Kúnlé Ìjẹ̀ṣà ni wà kí n bá wa subscribe sórí rẹ̀ fáǹfààní yìí tètè subscribe kí yìí náà jàǹfààní bá tó ṣe mú fún bá a ṣe mú wá fún yín ìwọ ìmọ̀jẹ̀mẹ̀gbà yẹn lákòókò ètò wáyà wò fọ́nrán. ẹni sùúrù sẹ́mi pé kálẹ̀ kóòtù fọ kábíyèsí. ẹni sùúrù ẹ tá kàmdà sẹ́mi pé kálẹ̀ lómi ni sẹ́mi pé máa ní sínú kò sá sí lọ́dọ̀ mi. ẹ là ń tẹ̀ ṣọmọgbọ́n ọmọọṣẹ́ ni but ọmọgbọ́n ọmọọṣẹ́ ti wá. ẹni sùúrù ẹ ṣe pé gbogbo ọ̀rọ̀ tẹ́ ń bá sọ ọ̀rọ̀ ọmọ sí àbọ̀gá ni. ọ̀rọ̀ wo la rí dáhùn 21. ẹ̀yin lẹ́mọ̀. ọmọọṣẹ́ ti wá ní. ọmọọṣẹ́ yín kí ni ẹ sáà stop ẹ̀ ní industry. àwọn ò lè ṣe ewé ọ̀gá làwọn. ẹ ń ṣe àwọn máa ẹ ń bá bá wọn tó sì ṣe ní wí. ẹ rí Abraham Ako ó fọ́ pé mo lè wá bí sẹ́hùn èmi máa wà èmi ò gbọ́n pa àwọn tó ṣe àwọn bá wọn wí ni. ẹ múra sí i. àwa ti ẹ̀pọ̀ àìmọye tínú wọn ń dùn sí ó yìí. ti dáa. bá a ṣe ń ẹ̀pọ̀ kun là ń ẹ̀pọ̀ ẹ obìnrin. sáà máa ṣe dáadáa ẹ ṣe nǹkan torí tọ́lọ́. jáde lọ sí iṣẹ́ dáhùn tí mi. ọ̀yẹ̀ ìjà èmi á yà sẹ́yìn. ìmọ̀ọ́mọ̀ bínú gbogbo ìyára mi káàkiri níbikíbi tí ẹ̀ ti ń gbọ́ mi tí ẹ̀ ti ń wò mí bí mo ṣe wọlé ló yẹ kí mi kí n lágbára Ọlọ́run Elédùmarè etí tí ń fi gbọ́ mi etí náà mi á di o ojú tí ń fi wò mí ojú náà mi á fọ́ oréré bí iye etí yín mi á gbọ́ o ìwọ bí ọ̀rọ̀ làǹdẹ́hùn bó tó ṣe lọ re ni o bó ṣe mú arákùnrin nì re ni o bí bá tó ṣe lọ mo mọ̀ pé làǹdẹ́ á sì tún mẹ́lòmíì jáde bí bá tó ṣe lọ àtọ́jẹ́ kí a gbọ́ ó dìgbà.